ta ló dúró tì ẹ́ nílé ìwòsàn nígbà tí wọ́n ń tọ́jú ẹ lọ́wọ́? Òun àtàwọn àbúrò ẹ. Irú ìyàwó wo gan ló ṣe fún? O tí ì sanwó orí ẹ̀. Jẹ́ ká ṣe báyìí, nǹkan kan ló máa fà á kó tó di wípé o lè sọ pé ìjà bẹ́lẹ̀ láàrin yẹn. Kí ni tó fàjà gangan? Ṣẹ̀ṣẹ̀ máa ń bá mi fa wàhálà bẹ́ẹ̀. Ìjọ kan náà ló bá mi fa wàhálà tí ó gé mi lọ́wọ́ níbẹ̀. Tó bá jẹ́ ti abẹ́ mi rẹ̀ kì í sọ̀rọ̀. Ìmọ̀ tó wá tún ṣẹlẹ̀ ní ìjẹta lẹ́yìn ìjẹrin ló ti bẹ̀rẹ̀ sí ní bá mi fà. Kí ló bá ẹ fà? Kí ni tẹ́jọ́ ń fà sọ̀rọ̀ àsìkò ọ̀rọ̀ lélẹ́yìí? Ó ní owó òun tó wà lọ́wọ́ mi kí n mọ bí mo ṣe máa gbóhùn wà. Ìbẹ̀ ní kò sí wàhálà, owó yá mi lówó owó kan ti pẹ́. Ìbẹ̀ ní kò sí wàhálà ń bẹ wà. Ìgbà tó wá di wípé ó di ọwọ́ ìjẹta yẹn ló tún wá bẹ̀rẹ̀. Ó dẹ̀ gbà mọ́ ní àkótó tó lọ́wọ́ rọ̀lẹ́, ó bá mọ́ rìn nílé. Fẹjọ́ mi súnmọ́ yẹn, ó dẹ̀ bá a sọ̀rọ̀ pé kó má bínú pé ká má jà pé ká má jà ìṣòro àwọn ọ̀rẹ́ bẹ́ẹ̀ náà ti gbọ́ kó tó di kó dọwọ́ òun kó tó fẹsẹ̀ ifá mi jábọ́ lórí bẹ́ẹ̀ kó tó bẹ̀rẹ̀ sí ní bá mi fa tó gbá mi lọ́wọ́. Kí ni ọ̀rọ̀ kan tó ń ṣẹlẹ̀ láàrin yín nípa yín pé bóyá obìnrin yìí ti ń fẹ́ ọkùnrin míì àbí bóyá ó ń yálè? Kí ni tó lè sọ ń pa yín? Gbàǹgbà tí mo kọ́kọ́ délé ó máa ń ṣe fídíò pọ̀ pẹ̀lú ọkùnrin. Ó kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ní ìkànnì Ajáramàlẹ́fà TV. Ojú tẹ̀ fi ń wọ̀ ní fọ́, etí tẹ̀ fi ń gbọ́wọ́ ní di. Àní tẹ́nítì kàlágbára Ọlọ́run, àní ṣinú bí àní ṣìwà wọ́ láàjẹkùn ṣe Ọlọ́run. Mo máa ń sọ ní gbogbo ìgbà wípé ìgbéyàwó eléyìí tó bá ti ń di pé gbà lè ní gbà lọ́la, ó máa ń sàn kí kálukú ṣe gàyà fúnra wọn torí pé orú nǹkan tó máa ń padà ń bẹ́lẹ̀ náà ló ṣẹlẹ̀ yìí. Ọlọ́run bá kó jọ kó foríjì kálukú wa, kó dákun kó má jà fọjọ́ lọ́jọ́ lọ ká má wà bí aláìsí. Nínú fọ́nrán yìí ó ṣeéṣe kẹ́yìn kan ti rí tẹ́lẹ̀tẹ́lẹ̀, ó sì ṣeéṣe kẹ́ má ti rí. Ṣùgbọ́n ohun tá a gbọ́ ni wípé wọ́n ní ọkùnrin yìí àti ìyàwó rẹ̀ ní ká pé tí wọ́n ti ń fẹ́ra wọn ṣe díẹ̀ ní ó jẹ́ wípé ìjà kan ṣàdédé bẹ́lẹ̀ láàrin wọn. Eléyìí tó fà á tó jẹ́ wípé wọ́n ní ọkùnrin yìí yọ hámà ó sì gbá mọ́ ìyàwó rẹ̀ lórí. Ọlọ́run jọ̀ọ́ má jà jẹ̀bi nínú gbogbo nǹkan tí a bá ń ṣe. Nínú ìfọ̀rọ̀wérọ̀ ilé tí wọ́n ń ṣe òun jẹ́ kó yé wa wípé òun ti ń kẹ́fì ìyàwó òun pé ó dàbí ẹni pé ó ń ṣojú méjì àbí ká sọ wípé ó yan àlè. Ṣùgbọ́n tó bá jẹ́ bẹ́ẹ̀ náà ni mo máa ń sọ wípé mi ò ṣe mọ́. Ó yẹ kí kálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀ ni, kì í ṣe pé kí a fi àìsàn àbí wàhálà àbí ikú ká fi pínyà. Ìyẹn ni kò dáa tó. Kí máa fà kókó irọ́ gbogbo ẹ̀yin ọ̀dọ́kùnrin ọ̀dọ́bìnrin tí ẹ wà lóde wípé ẹ má ja ìjà tẹ́ fi máa sọ pé ẹ̀yin yẹ̀ṣẹ̀ sóbìnrin àbí obìnrin á wá gbójúgbóyà láti sọ wípé òun ṣíwọ́ sókè gba ọkùnrin. Eléyìí kù díẹ̀ ká tó pàápàá gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, eléyìí ó tako àṣà àti ìṣẹ̀lẹ̀ wa. Ẹ jẹ́ ká gbìyànjú láti jẹ́ kí ewé ẹ̀rọ wá ní wọ́n jẹ́ ewé ẹ̀rọ rónìyàn. Ẹ má bínú, ìlú wa ni mo lọ wá ní wọ́n jẹ́ ewé ẹ̀rọ. Ẹ jẹ́ kí ewé ẹ̀rọ máa jẹ́ fún wa. Kó jẹ́ pé gbogbo ìgbà ni a máa ní sùúrù wa máa tó wọ́n ní sùúrù ò kí ń pọ̀ jù àfi tí ò bá ní tó. Ẹ jẹ́ agbọ́rọ̀ lẹ́nu ọmọkùnrin yìí. Àánú ẹ̀ ṣe mí púpọ̀ gan torí pé ó ṣe ní láàánú jọjọ. Ó ṣe ní láàánú jọjọ pé tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rẹ̀ tí ẹ darapọ̀ mọ́ ìkànnì Ajáramàlẹ́fà TV, ẹ subscribe sí ìkànnì, ẹ hàn notification button, ẹ like, ẹ comment, ẹ share. Àjọṣepọ̀ wa la fi lè ṣe àṣeyọrí. Ẹ ṣé o, ẹ kú ìfẹ́. Sọ̀rọ̀ sókè. Àṣìṣì bá mi gbóyè. Ọmọ ìlú wo ni ẹ́? Ọmọ Abẹ́òkúta. Ìwọ ti tó ọmọ ọdún mélòó báyìí? 31 years. Kí nìdí tó fi ṣekú pa ìyàwó rẹ̀? Mi ò pa. Ohun tó ṣẹlẹ̀ ni pé ló bá mi fa wàhálà, ó bọ́ mi bọ́lẹ̀ látòrí bẹ́ẹ̀dì. So ó dẹ̀ wọ́ mi bọ́lẹ̀ tó gá mi lọ́rùn mọ́lẹ̀. Èmi àti ẹ̀jọ́ ọdún drag. So àbùn tọ́wọ́ mi òun ni ó jẹ́ kí n fọmọ fún òun náà kọ̀ bẹ́ẹ̀ fún nígbà yẹn. Kí ni ọwọ́ ẹ mú tó fọmọ lórí? Hámà tó wà níbi iṣẹ́. Hámà tó wà níbi iṣẹ́. Bẹ́ẹ̀ ká fi rọ ṣíà. Tẹ́ fi rọ ṣíà.
ó tó gbà ó tí àmà yìí ti wà lọ́wọ́ ẹ̀ àti kí ni ìwọ ń fi àmà ṣe inú ilé. àfihàn ṣí àyìn lábẹ́. ìwọ àtìyàwó ẹ̀ ti fẹ́ra ó tọ́dún mélòó. ó ti lé ní 5 years. ó ti lé ní 5 years. ọmọ mélòó ló bí fún ẹ. kò tí ì bímọ fún ẹ. kí ni ìdí tí wọ́n fi ní ásídẹ́ǹtì tí ń bẹ̀lẹ̀ báwo ló ṣe lásídẹ́ǹtì yìí. ń bọ̀ látẹ̀kọ̀ ló ní ásídẹ́ǹtì. ò ń bọ̀ látẹ̀kọ̀ ló lásídẹ́ǹtì. ìgbà tó lásídẹ́ǹtì ìjà arábìnrin yìí fi ẹ́lẹ̀ rárá kó kúrò nílé rẹ̀. ta ló dúró tì ẹ́ nílé ìwòsàn nígbà tí wọ́n ń tọ́jú ẹ lọ́wọ́. òun àtàwọn àbúrò ẹ. irú ìyàwó wo gan ló ṣe fún. o tí ì sanwó orí ẹ̀. jẹ́ ká ṣe báyìí nǹkan kan ló máa fà á kó tó di wípé o lè sọ pé ìjà bẹ́lẹ̀ láàrin yẹn kí ni tó fàjà gangan. ṣẹ̀ṣẹ̀ máa ń bá mi fa wàhálà bẹ́ẹ̀ ìjọ kan náà ló bá mi fa wàhálà tí ó gé mi lọ́wọ́ níbẹ̀ tó bá jẹ́ ti abẹ́ mi rẹ̀ kì í sọ̀rọ̀ àgbìn ìmọ̀ tó wá tún ṣẹlẹ̀ ní jẹta lẹ́yìn jẹ́ bí ìjẹrin ló ti bẹ̀rẹ̀ sí ní bá mi fà. kí ló bá ẹ fà kí ni tẹ́jọ́ ń fà sọ̀rọ̀ àsìkò ọ̀rọ̀ lélẹ́yìí. ó ní owó òun tó wà lọ́wọ́ mi kí n mọ bí mo ṣe máa bóun wà ibẹ̀ ní kò sí wàhálà oró yá mi lówó owó kan ti pẹ́ ibẹ̀ ní kò sí wàhálà à ń bẹ wà ìgbà tó wá di wípé ó di ọwọ́ oúnjẹ ta yẹn ló tún wá bẹ̀rẹ̀ ó dẹ́ gbà mọ́ ní àkótó tó lọ́wọ́ rọ̀lẹ́ ó bá mọ́ rìn nílé fẹjọ́ mi súnmọ́ yẹn ó dẹ̀ bá a sọ̀rọ̀ pé kó má bínú pé ká má jà pé ká má jà ìṣòro àwọn ọ̀rẹ́ bẹ́ẹ̀ náà ti gbọ́ kó tó di kó dọwọ́ òun kó tó fẹsẹ̀ ifá mi jábọ́ lórí bẹ́ẹ̀ kó tó bẹ̀rẹ̀ sí ní bá mi fa tó gbá mi lẹ́nu. kí ni ọ̀rọ̀ kan tó ń ṣẹlẹ̀ láàrin yín nípa yín pé bóyá obìnrin yìí ti ń fẹ́ ọkùnrin míì àbí bóyá ó ń yálè kí ni tó lè sọ́n pa yín. gbàǹgbà tí mo kọ́kọ́ délé ó máa ń ṣe fídíò kọ̀ pẹ̀lú ọkùnrin tó ní mo ní ṣojú mi nínú ilé ní òwò tó máa ń ṣe fídíò kọ̀ tó máa ń kọ́ ọkùnrin so gbogbo mo dẹ̀ fẹjọ́ yẹn súnmọ́ mi wọ́n ní ẹ̀dẹ̀ bá sọ pé irú rọ́bìṣì wo nìyẹn ní ṣojú ọkọ ló ṣe ń ṣe fídíò kọ̀ ní òwò ní iṣẹ́ ní kíní kan so ló ṣẹlẹ̀ nígbà yẹn ìgbà tí mọ́mí ẹ̀dẹ̀ bá sọ pé kó stop díẹ̀. oṣù mélòó ló lò ní ilé ìwòsàn pẹ̀lú condition tó kọ́kọ́ wà ní tẹ́lẹ̀. láti mọ accident. bẹ́ẹ̀ni. mo lò 9 months. 9 months. so obìnrin yìí dúró tì ẹ́ lásìkò yẹn. bẹ́ẹ̀ni náà ó dúró tì mí. kò dẹ̀yìn àlè nígbà yẹn àbí. ìgbà yẹn náà ni ìgbà táwa lọ hospital tí mo wà lọ hospital yẹn làwọn tó wọ́jọ́ máa ń sùn ní ibi tó ń sùn wọ́ọ̀dù yẹn máa ń sọ pé ó máa ń lọ ibi tó ń lọ sùn mi ò dẹ̀ kà fún gbogbo ìgbà yẹn. o ò ka mọ́ bẹ́ẹ̀ wọ́n ń sọ fún ẹ. bọ̀ ó dúró tí ẹ̀ tó fi kúrò nílé ìwòsàn nígbà tẹ́ wá délé kí nìdí tó fi wá rí ọ̀rọ̀ yẹn rò padà kó tó di pé ó bẹ́ sí jà láàrin. ó máa ń ṣe nígbà tí mo délé ó máa ń ṣe fídíò kọ̀ pẹ̀lú ọkùnrin ní ìṣojú mi nílé torí orí bẹ́ẹ̀dì lèmi ń sùn orí bẹ́ẹ̀dì kékeré nílẹ̀ ńlẹ̀ tí orí bá rẹ̀ ní í ṣe àwọn máa rò pé mo ti sùn mọ́nà ayọ̀ kí ló dé tó ń ṣe báyìí nǹkan kan bẹ́ẹ̀ ni so ojoojúmọ́ ó ráyìn sí ìyẹn tó tó di pé mo fẹjọ́ sùn mọ́ mi àmì ẹ̀dá ìwà bá a sọ ọ̀rọ̀ burúkú wọn ṣe ẹni tí. nígbà tí wọ́n wá mú àmà tó fi là lórí obìnrin yìí condition wo ló wà báyìí. ó ti ń get better. ó ń get better bó ti ṣaláìsí. ó ti ṣaláìsí. ó ti kú. ìjọ mọ̀ pé obìnrin yẹn ti kú. sọ̀rọ̀ sókè. sọ pé ó ti kú. àmọ́ nígbà tí wọ́n là mọ́ ẹ mélòó ló la àmà yìí mọ́ lórí. ìgbà tó já mi lọ́rùn lọ mọ́lẹ̀ nínú oṣù máma ni mo fọ́ ọmọ kó tó di kó fi nílẹ̀ bí ẹ̀ẹ̀mejì ẹ̀ẹ̀mẹ́ta. ìdájọ́ wo ló ń retí látọ̀dọ̀ ìjọba báyìí. sọ̀rọ̀ kí ìjọba síjú àánú wẹ̀ lẹ́yìn tí obìnrin yìí tẹ̀ ti dolóògbé àbí. iṣẹ́ kí ni wọ́n ń ṣe gangan. mọ́tò ni mo wà. orúkọ ẹlẹ́ẹ̀kan sí.
Azeez Bámilóye. ọmọ agboolé wo ni ẹ́? Ọmọ Abẹ́òkúta. Lágboolé wo l'Abẹ́òkúta? Lágboolé wo l'Abẹ́òkúta? Ọmọ sáìdì ṣàjẹ́ mi nínú Kí lorúkọ bàbá rẹ̀? Àjàní. Àjàyí. Àjàní Àjàní lágboolé wo yìí? ní ṣàjẹ́. Ìjáwọn mọ̀lẹ́bí ẹ ti gbọ́ gbogbo ohun tó ṣẹlẹ̀ yìí, ṣé wọ́n ti yọjú sí ẹ? Ọ̀nà débí lánàá pé wọ́n wá pẹ̀lú ẹni ọ́fíìsà tó wá bá mi. Ọjọ́ wà ń ta pẹ̀lú ọdún mi lọ́dọ̀ ọmọ ìyàwó mi. Orúkọ ẹlẹ́ẹ̀kan sí. Azeez Bámilóye.